ìkànnì yan ọmọ olókùn ní ọlẹ́sìn ẹ̀yin lọmọ yọkọ́tọ́ eléyìí ti ṣe. àkúlé lọ́ọ̀dẹ̀ tẹ́ ẹ ti ń gbọ́ mi. kógó ń lóhùn agogo dùgbẹ̀dùgbẹ̀ ń ta kèrègbè kí olóbùrọ̀ ọjọ́ tẹ ẹ̀kẹ́ ẹ̀ nígbó iṣẹ́ tá a fi rẹ́gúnnugún ni kò jẹ̀bọ́ takala ní kó jòkó ènìyàn. èmi á níṣẹ́ tá a fi rẹ́yẹ kówé àṣà ò lè jẹ́. tá a bá rí bẹ́ẹ̀ bá lọ́wọ́ ọlọ́wọ́ ọba tó pa wá mọ́ ọba òní ọba àná ọba ọjọ́ gbogbo. mo kí ní dùrọ̀mì àwísí mo kí ní dùrọ̀mì àwísí ẹ̀ ń bí ìtọ́júmọ̀ mọ́ tí mo wálé ayé bọ́ọ̀rọ̀ ńgọ̀dọ̀. gbogbo wa là ń bọ̀ wá dé ní ìtàn o. Òkànnì iṣẹ́ àká rẹ̀ mú Kóredé ọmọ àgòrò ló fi kì í mo ti gún àsórí ètò lọ́jọ́ tèmi. ẹ farabalẹ̀ jòkó kẹ́ ẹ gbọ́ mi dáadáa gbóhùn ẹnu mi. ǹjẹ́ afẹ́fẹ́ tí fẹ́ bá mi gbóhùn mi rokun ẹ fúùfù lẹ̀lẹ̀ bá mi gbóhùn mi rọ̀ṣà. ìdí ni pé owó tá a rí òun báyìí ní borí ayé àrágàrà ní kọjá ọ̀run bẹ́yẹ òwe bá ké lóko gbẹyẹ nípa lọ́lọ́ èjì ògbé tá a rí òun bàbá afáníṣe o. ẹ fà pèrè tẹ́kẹ́ gbẹ́tò lónìí o. owó tó ń gbẹ́tò àtẹ̀mí tí ń ṣètò ọjọ́ mọ̀ pẹ́ ní ìtẹ̀lẹ́mí àti ẹ. ìtẹ̀lọ́ ń bọ̀ wá dà ìtẹ̀lẹ́mí náà ń bọ̀ wá dà láfi ní ẹ jẹ́ ká tẹra mọ́ṣẹ́ rẹ̀ ń ṣiṣẹ́ torí pé gbogbo ohun yòówù tá a bá gba ẹsẹ̀ ní ń bọ̀ wá dìtàn ṣe bí padà báyìí làárọ̀ kọ́ padà làárà dá ẹ ó rí i pé adébíyẹ̀yìn má pa àgbọ̀ lẹ́nu látọwọ́ òkè ọ̀yá ẹja wọnú ètò ọ̀hún lóní rẹ̀gẹ̀dẹ̀ fìyín ká máa bóun gbogbo bọ̀ ní mẹ̀lọmẹ̀lọ. tí òjò bá ń rọ̀ èrè ọ̀gbọ́dọ̀ máa ṣẹ̀ mọ́. kò sí ohun tó lè mú ẹ̀wọ̀ wá láti sámà lẹ́yìn ìgbà tójò ti ń rọ̀. ètò ẹni ìtẹ́tò ní ó tún ti bùṣe gàdá ó bùṣe gèdè. ó ń bọ̀ wá dìtàn tí gbogbo ayé ó padà sọ nípa tèmi tìẹ o. ọmọ ìyá mi gbìyànjú jẹ́ ká dìtàn re. ẹni tẹ́wà tòní. àníkó tó di pé mo lọ sí ẹ ti wá tàkàdá ẹ ti wá gègé ìkọ̀wé. bí mo ṣe ń tẹ̀sà ọ̀tí sí eyín la. tí òkè náà wọ́n máa wá lóní sẹ́lẹ̀ńkẹ́yọ̀. yọ̀ọ́ da kẹ́ ẹ mú gègé ìkọ̀wé nítorí àwọn nǹkan kọ̀ọ̀kan kẹ́ ẹ má bàa gbàgbé ẹ̀. Benjamin Adékúnlé wọ́n máa pè ní Black Scorpion. mo kí gbogbo àwọn ológun tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́jọ́ tèmi o. ọba jẹ́ ọlọ́pàá ìwọ náà fọ́ọ̀sì ni ọ́. fọ́ọ̀sì ní civil defence. ìdí ni wípé gbogbo àwọn tá a dá ẹ̀kọ́ ipá wájú làwọn tí wọ́n jẹ́ ológun tá a mọ̀ sí military men. kò sí ohun tó jẹ gbogbo wọn lógún ju ààbò ìlú lọ. ẹni mo mú wá lónìí jagunjagun nígbà kan rí lórílẹ̀‐èdè Nàìjíríà. Benjamin Adékúnlé Black Scorpion. àbí Benjamin Adékúnlé Black Scorpion ní ọjọ́ 26 ní oṣù kẹfà ọdún 1936. ìlú Kaduna ni wọ́n gbé ti bí i lọ́mọ. ńbẹ̀ ni wọ́n bí i sí ní gbìyànjú àti sọ wọ́n sọ pé ọmọ ọbẹ̀ gẹ́gẹ́ làwọn ìyá àti bàbá tó bí i lọ́mọ. ẹ bá wo 1936 tí mo sọ yìí àkókò tí àwọn òyìnbó British kó tí wọ́n ti délẹ̀ Nàìjíríà ni. àti gúúsù àtàríwá àkókò tí àwọn òyìnbó ṣe ìdarí wa láwà ńgbà náà. ìgbà tá a wá bí ẹni tá a pè ní Benjamin Adékúnlé Black Scorpion yìí aláwọn òyìnbó ní ṣàkóso orílẹ̀-èdè tá a wà yìí. Benjamin Adékúnlé Black Scorpion.
ó reléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbà tí ó fi re iléèwé títí ìwé gíga ó lọ sí iléèwé kan tá a mọ̀ sí Government College eyín nílùú Òkéné lọ́hùn. Bó tiẹ̀ yẹ pé iléèwé ọ̀hún ti padà parúkọdà wọ́n ń pè ní Abdulaziz Atta Memorial College lọ́jọ́ tèmi. Òkéné ló wà nípínlẹ̀ tó wá padà wà ní Kogi State lénìí. Lẹ́yìn eléyìí Benjamin Adekunle Black Scorpion ẹni tẹ́tò ní ó tún ro iléèwé àwọn ológun kan tá a mọ̀ sí Royal Military College Academy eyín wà ní orílẹ̀-èdè Britain UK lọ́wọ́. Ìgbà tí ó fi padà pa eyín ó wọlé síléèwé ńgbà gbogbo àkókò 1958 ó ti wà níbẹ̀. Ṣùgbọ́n gbà tí ó padà graduate tí ó di pé ó parí níbẹ̀ ó parí pẹ̀lú second lieutenant. Second lieutenant ní Benjamin Adekunle Black Scorpion tó dẹni ìtẹ̀ lónìí náà ló fi parí níléèwé ilẹ̀ òkèrè tí mo wí. Ìgbà tó di ọdún 1962 ọjọ́ mọ̀ pé wọ́n yàn gẹ́gẹ́ bí abẹ́sìnkáwọ́ sí ẹni tó jẹ́ olóòtú ìjọba ìlà oòrùn orílẹ̀-èdè tá a wà yìí ń gbà ní Eastern Region. Ẹni tá a pè lẹ́ni ìtẹ́tò ní Benjamin Adekunle Black Scorpion ẹ jẹ́ mọ̀ pé ó ti fìgbà kẹwàá lábẹ́ ológun kan nígbà nìrè Brigadier Babafẹ́mi Ògúndípẹ̀ eyín ní ọdún 1964 abẹ́ rẹ̀ ló wà. Ṣùgbọ́n ní lógẹ́ bó ṣe tó àkókò kan eyín níbi tó jẹ́ olú ibùba àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà gbà náà lọ́hùn tá a mọ̀ sí military headquarter ní ìgbà yẹn ẹni tí ń ṣàkóso àwọn agbọ̀nbì kan mbẹ̀ tá a mọ̀ sí General Yakubu Gowon ó fẹ́ ṣèrìn àjò lọ sí ilẹ̀ òkèrè ìgbà tó wá fẹ́ ṣèrìn àjò yẹn kò sí ohun tó kù ọ̀yá Adékúnlé ìwọ náà wá replace ẹ̀ wá sojú ẹ̀ mbẹ̀. Ọdún 1965 náà ló lọ replace Yakubu Gowon bó tiẹ̀ jẹ́ wípé síwájú àkókò tọ́lọ̀ replace Yakubu Gowon ní ẹ̀kọ́ta. Ibùba alákọ̀ọ́kọ́ tá a mọ̀ sí First Battalion àwọn ológun ní ìpínlẹ̀ Enugu tòní Enugu ní battalion ibẹ̀ ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Benjamin Adekunle Black Scorpion ọkọ̀ ìtàn tí ìtàn rẹ̀ ò sì ní tán láéláé. Ó gbójú ó gbónu kódà ó láyà bí ìrá. Ìgbà tó padà tó àkókò kan ẹ jẹ́ mọ̀ pé Benjamin Adekunle Black Scorpion ẹni ìtẹ́tò ní ó padà fi orí àpèrè bí àti ń sojú ibi tí mo lọ wà ní ẹ̀kọ́ta ó padà fi kalẹ̀ ó ṣe ìṣàkóso yẹn ó gbé ilé ẹlòmíín lọ́wọ́ à ń pè léyìn ẹ̀ ní Colonel James Palm. Benjamin Adekunle lẹ́yìn ìgbà tó gbé ìṣàkóso tiẹ̀ tó gbé ilé ẹni tá a mọ̀ sí Colonel James lọ́wọ́ ó padà sí Enugu èyí ò ní First Battalion lọ́hùn nígbà tó padà wá di ẹni tó jẹ́ commanding officer níbẹ̀. Lọ́dọ̀ àwọn ológun wa máa pè ní company commander. Ọmọ pé tí wọ́n bá ń kí oríkì àwọn ẹnìkan nílẹ̀ àwọn ọ̀kan ní ilẹ̀ Yorùbá wa ń bí wọ́n pé wọn ò ní bá ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ múni lọ sógun.
báwo lè ó sì la iṣẹ́ ogun kọjá tó ní kinní kan rálẹ̀ àbí kinní kan tó mẹ́nu bà pé ohun tí ó fojú winá gẹ́gẹ́ bí ológun. ẹni ìtẹ́ tòní lójú náà ti di ọ̀gá jagunjagun dáadáa ǹjẹ́ ọjọ́ mọ̀ pé ó ti fi ìgbà kan kúrò lórílẹ̀‐èdè nàìjíríà tó lọ sí iléèwé jagunjagun kan tá a mọ̀ sí Wellington Defence Academy ní India. Benjamin Adékúnlé Black Scorpion ó jẹ́ kó ní ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ àti làákàyè lójú náà báwo là á ṣe jagun tá a fi dáàbò bo orílẹ̀‐èdè ẹni. Benjamin Adékúnlé Black Scorpion Third Marine Commando ní àkókò tí ilẹ̀ Congo tí wọ́n ń bẹ nínú dàrúdàpọ̀ nínú wàhálà òun làásìgbò. Ó di pé oníkó wá bẹ̀rẹ̀ sí ní máa dá ọmọ ogun jọ ẹ lọ pẹ̀tù sáwọ̀ sí ilẹ̀ orílẹ̀-èdè tá a mọ̀ sí Congo. Ẹ jẹ́ mọ̀ pé Benjamin Adékúnlé Black Scorpion tá à ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́ni ìtẹ̀lẹ́ni ó wà lára àwọn tí wọ́n lọ bẹ̀. Wàhálà tún ṣẹlẹ̀ rògbòdìyàn àìmọ́ rògbòdìyàn ló wáyé tó yẹ pé Black Scorpion ó wà lára àwọn tí wọ́n ní ó yẹ lọ bẹ̀ tí wọ́n fi wọ́n sọ ọ́ síbẹ̀ pé ẹ lọ pẹ̀tù sáwọ̀ ní tipátipá. Adékúnlé Black Scorpion gbogbo àwọn ajagun fẹ̀yìntì tí wọ́n bá ń gbọ́ mi lónìí ẹni tí ó bá mọ Adékúnlé Black Scorpion òun kí ó ti gbọ́ nípa iṣẹ́ ọwọ́ rẹ̀. Ìjà tó mú ẹni ìtẹ́ tòní gbajúmọ̀ jù tó di gbajúgbajà káàkiri àgbáńlá ayé ní Civil War. Tá a bá ń sọ nípa Civil War wọn gbogbo ọmọdé ọba bàtàn yọ bàrọba àrọ́bátà àríhùn bàbá àtàn ní màá ṣe. Àní ohun tó mú gbajúmọ̀ dáadáa lógún Biafra tá a lè pè nígbà tí àwọn agbọ̀n kan lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n dè pàǹpá tí wọ́n gbìyànjú láti ya kúrò nínú orílẹ̀‐èdè yìí láti lọ dá orílẹ̀‐èdè olómìnira tí wọ́n dúró. Níbi tá a ti rí Chukwuemeka Odumegwu Ojukwu gẹ́gẹ́ bí ẹni tó léde tó síwájú láti dá orílẹ̀‐èdè tuntun sílẹ̀. Benjamin Adékúnlé Black Scorpion a marine officer tá a bá ń sọ nípa marine àwọn jagunjagun ojú omi kan lòun náà. Benjamin Adékúnlé Black Scorpion ẹni ìtàn tòní ó gbìyànjú ọjà fitafita lórí pé kí orílẹ̀-èdè tá a wà ẹ̀kọ́ má pín ní mẹ̀yàmẹ̀yà. Ó wá kọ ìtàn ó dẹni ìtàn ń sọ nípa rẹ̀ lọ́jọ́ tèmi. Kódà Kúrédé ọmọ Ògòrò mú nínú àwọn àgbà jagunjagun tí ó fẹ̀yìntì tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn Benjamin Adékúnlé Black Scorpion. Bá a bá fẹ́ lù wọ́n lẹ́nu gbọ́rọ̀ tá a bá ti rọra jòkó tì wọ́n díẹ̀ táwọn sì ní mọ̀ pé àwọn afẹ́ dọ́gbọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn bàbá wọn a máa dárúkọ ẹnìkan wọn a pè ní Benjamin Adékúnlé Black Scorpion. Nígbà tí wọ́n bá fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn kọ́kọ́ bú sí ẹ̀rín ní kéékèèké. Ìdí ni wípé wọn a pé ọmọdé òmò ògùn ń pè lẹ́fọ̀ọ́ ọmọdé òrógun rí ń béèrè ogun tí ò rí bí yẹn tí ò rí bí ẹ̀kọ́ kódà bí à ń sùn tóbi ẹ nínú ilé. A ní Benjamin Adékúnlé Black Scorpion ń lò pé lóòfin dáná lẹ̀ gàrà tá a bá pa kọ́ ni a gbọ́dọ̀ fi da ẹ̀ lálẹ́. Ìdí ni pé ọjà fitafita débi wípé orílẹ̀-èdè yóò lè gbàgbé rẹ̀. Kí lèmi àti ẹ̀ ń kọ́ kalẹ̀ nítàn. A máa sọ nígbà míì pé ẹlòmíì gbà tá a bá kú tẹ́ báyìí là á dèrè lọ́rọ́ rẹ̀. Ṣùgbọ́n ayé ti di òbírípo kò yẹ kó dìgbà tí èèyàn bá kú tẹ́ ká tó mọ rírì ẹni. Benjamin Adékúnlé Black Scorpion bí ogun abẹ́lé orílẹ̀-èdè yìí ṣe gbóná tó gbóná girigiri tó. Ọmọ Ògbómọ̀ṣọ́ sá ni bàbá tó bí lọ́mọ. Bó tiẹ̀ jẹ́ pé àwọn ẹ̀yà kan wọ́n gbọ̀n rí àwọn báṣà àwọn ẹ̀yà yẹn ẹ̀yà bí àwọn ẹ̀yà kan tó wà ní Kogi mbẹ̀hùn ní Mọ́kàdúná. Ìní ìyá tó bí Benjamin Adékúnlé Black Scorpion.
wọ́n wá wò wípé ṣé ńgbà tí kájẹ̀wá gbóhùn bá nílé ìyá tó jẹ́ ẹ̀yà àti tó súnmọ́ ẹ̀yà ilẹ̀ àríwá lọ́hùn ẹ̀yìn ṣé òun tóun wá tí bàbá òun jẹ́ ẹ̀yà gúúsù ìlà ìwọ̀ oòrùn níbí ṣé kó wọn sọ pé òun èso ọmọ ọbẹ̀ mọ́ ni. ó gbìyànjú lórí kí orílẹ̀-èdè yìí ká má pín ní mẹ̀yàmẹ̀yà ìtẹ́wọ́ sọ nípa Benjamin Adékúnlé débi wípé tẹ́ bá dákọ rẹ̀ láàrin àwọn jagunjagun lórílẹ̀-èdè yìí kò sẹ́ni tí ó sọ pé wọn gbórúkọ ẹni tí ń jẹ́ Benjamin Adékúnlé Black Scorpion. ọjà fitafita kódà gbogbo àwọn tí ó tẹ̀lé Benjamin Adékúnlé Black Scorpion ńgbà tí wọ́n bá tiẹ̀ bẹ̀rẹ̀ sí ní ròyìn irú èmi Kóredé ọmọ Àgòrò mọ́ dọ́dọ̀ bàbá kan lórí ọ̀rọ̀ Adékúnlé Black Scorpion. bàbá yìí wà lára àwọn tí wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ tó fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú Benjamin Adékúnlé. ó bú sẹ́rìn ni ó ní ọmọ Àgòrò ẹni tó dárúkọ yìí ẹni ńlá ni bàbá pé èèyàn jẹ́ nílá wọn sọ pé ọ̀nà ọ̀gbà o. ọkùnrin lójú ìjà ọkùnrin takuntakun. ó gbìyànjú débi wípé ó rí i pé ìjẹ́ ọ̀kan ṣoṣo orílẹ̀-èdè Nàìjíríà ò yín jẹ. ẹ má gbàgbé pé ogun ojúkú gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe mọ̀ ọ́ sí. ó gbóná débi wípé àwọn tí wọ́n lè sọ nípa rẹ̀ díẹ̀díẹ̀ làwọn tó tiẹ̀ lè sọ nípa rẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ wípé irú wọn sì tó kù lókè ìpẹ̀ tí wọ́n lè sọ. ṣèbí ìta gbọ́ lẹ́nu àwọn tó sojú wọn bí wọ́n bá tún gbọ́ lẹ́nu àwọn olúwa yìí náà ẹ jẹ́ mọ̀ pé ìtàn ọ̀tán ńlẹ̀ náà nù. ńlá fi ní ìtàn ní gbogbo wa ń kọ ìtàn lápadà wàá dà. ìtàn tèmi àti ẹ̀ ń kọ wọ́n padà kà sí mi àti àwọn ọmọ mi létí. wọ́n kà sí ìwọ àtàwọn ọmọ tiẹ̀ náà létí. bọ́ ọ bá ṣàìdá ayé sọ tó bá kù díẹ̀ káàtó ẹnu wọn ò ní dúró. àbí wọ́n tiẹ̀ ń hùwà kẹ́ lérò páwọn èèyàn rí wọ́n rí ọ o. ìjọ wọn bá máa ka lẹ́tà tó nǹkan lọ́wọ́lọ́wọ́ ǹjẹ́nu rẹ̀ ó dùn bí. Adékúnlé Benjamin ẹ ti ń tawọ́ tasẹ̀ nú àwọn èèyàn wọ́n ti ń pẹ́ ẹjọ́ ẹ dákun mò ń bọ̀. mo fẹ́ kí n wà á gúnlẹ̀ kó dé wá sí mi. ńgbà yẹn wá gbé ìpè yín. bó tiẹ̀ jẹ́ pé nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ náà ni o. lábẹ́ ẹbẹ́ ìpolówó màlàgún mọ́ owó. ẹ dákun ẹ gbé ìpolówó sórí ètò ẹni ìtàn. ẹ pè mí pé ẹ fẹ́ ṣèpolówó lórí ètò ẹni ìtàn ẹ fẹ́ solúgbọ̀wọ́ ètò ẹni ìtàn á lè gbádùn ara wa dáadáa. bẹ́ẹ̀ bá fẹ́ pè mí tó ká lè jọ sọ̀rọ̀ dáadáa ká lè gbátọ̀ ìlú yìí dáadáa. mo lò ó ní ká gbátọ̀ ẹ̀ dáadáa. ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ẹni ìtàn náà ẹlẹ́jà sí tẹ́ ẹ bá ti pè nọ́mbà yìí 07061 059910 07061 059910 ni wọ́n tẹ́ fi bá mi sọ̀rọ̀ lórí ètò ẹni ìtàn ẹ gbé polówó ká gbádùn ara wa. Benjamin Adékúnlé Black Scorpion kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tí ò ní rọ̀run kódà kò sẹ́ni tó kó bàbá rẹ̀ ò ní padà wàá dìtàn. wọ́n ní tá à ń bá rebi àdógún ọdún bá ń ràjò àdọ́gbọ̀n oṣù. ẹni tó bá fẹ́ padà sọ́dọ̀ Olódùmarè nìkan ni ò ní dúró dágbére. Adékúnlé Black Scorpion ó padà rebi àgbáre. ó rebi àgbáre lọ́dún 2014 tó jáde láyé ó jáde ní ẹni ọdún méjìdínlọ́gọ́rin 78 years iná ẹ̀ ni ó lò ní ayé. ẹ wò ó lábẹ́ bẹ́ẹ̀ oníyẹsẹ́ ọlọ́bẹ̀ ẹsẹ́ àdúgbò lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ bá wa jẹ́. ìdí ni wípé ìfẹ́ tó rí wọn ṣàgbà mú bọ̀ǹgbà tá a ń wá tẹ́ ẹ bá lẹ̀ fẹ́ ń kọ́.
ọjọ́ mẹ́jọ lẹ́tùn pàdé mi lórí ètò Ẹni Ìtàn. ní sẹ́bọ̀ ní sọ́gun bá a bá ṣe wáyé pàdé báyìí láàkókò rí ọ̀yẹ́ kẹ́hùn ní wíyá kẹ́rà rẹ̀ dá wà láì. ìsáàkà rẹ̀ mo fẹ́ máa fi ìṣẹ̀lẹ̀ ohun wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ wọn ní bí wúrẹ́ bá jẹ lọ́wọ́ padà sílé àkùtẹ̀ jẹ lọ́wọ́ padà sílé. ẹlẹ́dẹ̀ nìkan lọ́jẹ́ lọ́bàjẹ́ kọjẹ lọ láì wẹ̀ tí n bá lọ lónìí wọn padà lọ́jọ́ mẹ́jọ lágbára láwùrọ̀ bẹ́lẹ́mì ọ̀bágbà mi ò ní sọ sí lágídí ẹ gbọ́ títí àkókò mi ìtajọ pàdé lórí ètò eré kàbìtì lọ́ọ̀dẹ ẹnìkọ̀ọ̀kan wa o. Ẹ káàbọ̀ sí ìkànnì Supreme TV lórí ẹ̀rọ ayélujára. Ẹ káàbọ̀ síbi tẹ́ ẹ ti máa ń jẹ̀gbádùn eré ìdárayá, àṣà, ìfọ̀rọ̀wérọ̀, ìròyìn káàkiri bó ṣe ń lọ láàrin agbo òṣèlú, ìfọ̀rọ̀wérọ̀, ìtanijí àti ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi. Ẹ káàbọ̀ sí ìkànnì tó ń fọ̀n lókèlókè.